bàbá tí ẹ bá pẹ́ láyé díẹ̀ sí ni kọ́lọ́n bá ní kẹ́ wọn o ń tọ́ dáni lójú ni pé wọn àdájọ́ àwẹ̀ mọ́ ní bàbá Sheikh Adam wọn ò ní dájọ́ àwẹ̀ mọ́ ká ní dirú àsìkò yìí láyé ni tí gbogbo nǹkan tó yẹ mọ́ tẹkinọ́lọ́jì torí bàbá àwọn tún nǹkan wò pọ̀ tí ẹ láti ẹ̀ wò pé wọ́n dá rábìtà ní ẹja máa pé o torí rábìtà lélẹ̀ iná ìgbẹ́ lóko tá àlè ìlú tí a bá wọn sí. rábìtà tó lè àhímà wọn lọ́hún lànà fi biladi Yorùbá wọn lọ́hún gbọ́ wọn bàbá wọn lẹ̀ Yorùbá dálẹ̀ pẹ̀lú ìdarí bàbá mi Sheikh Adam Abdallah Al-Alori rahimahullah wọ́n dálẹ̀ 1963 àbí báyìí kọ́ ni 64 àkàṣe ní báyìí náà 63 sí 64 ní bàbá gbọ́dọ̀ púpọ̀ táwọn èèyàn máa ń sọ parí wọ́n ti ń dájú àwẹ̀ bí fún àsìkò yìí bí àbọ̀ náà wò ní gbàgbà àwẹ̀ ẹ̀ ká dọ̀ra wa léèrè ṣé wọ́n máa dájú àwẹ̀ bí fún 1962 61 lọ sẹ́yìn ọ̀nà wò ní gbàgbà àwẹ̀ lẹ̀ Yorùbá ó yà dọ̀ra wa léèrè oṣù náà bàbá òun rí ẹ̀sìn náà wọ̀ nǹkan Sheikh Abdul Baqi wọ́n jọ ìrọ̀ bí tọ̀ ìdè pé bóyá wọ́n jọ dá alẹ̀ kọ̀ rárá wọ́n ti dá alẹ̀ pé wọ́n mọ̀ sí ọmọ akéwò pé àfárá rẹ̀ máa bọ̀ àjọ máa ṣe nípa àwọn onílé kéwò ó kó gbogbo àwọn onílé kéwò lẹ̀ Yorùbá nú tọ́lọ́hún gbọ́ owó ọ̀rá wálé amídálẹ̀ gbàwọ́ yẹn fẹ́ẹ́ dàpọ̀ mọ́ra wọn jọ́sí mọ́ ní rárá ọ̀pápọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n ìyẹn wọ́n pe àwọn bàbá Sheikh Abdul Baqi sí níbi 70 ní ẹ̀ pè yẹn sí nípa ètò àkọ́kọ́ nítorí wọ́n tó fà yín ọ̀rọ̀ ọjọ́ mi kì í sọ̀rọ̀ bí nígbà tó wá dáàrin kan àwọn Sheikh Adam ọlọ́mọ ní kẹwàá wọ́n sọ fún bàbá wa tí ń pè ní Olóyèdé wọ́n ní rọ́bìtọ̀ yìí kò tí ì jọ bí mo ti ń rò wọ́n náà kàn bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá tó yẹ wọ́n máa wà bẹ́ẹ̀ bóyá kọ́ pa àwọn tí mo fẹ́ máa fún ọ ìwọ náà ronú àwọn míì mọ́ wọ́n tún wá jàgádà pípé Sheikh Abdul Baqi gbàmí ẹ pé bàbá wa Sheikh Sọdá Àbújá gbàmí ẹ pé gbogbo bàbá wa ọlọ́rẹ́ ní nǹkan kan ní rọ́bìtọ̀ wa kọ́ nípàdé tí ẹ ṣe ń gbà náà ó dà wọ́n pé àwọn àfáà wa kan ti ń bá wí kọ́mẹ́dà bí àbùkù ni ọ̀rọ̀ wa náà àkèrè ń jọ́ náà tẹ̀lé bàbá wa oníjọ làwọn tí wọ́n máa ń lùlù wáyé nǹkan dápọ̀ bàbá wa Sheikh Adam tí Olóyèdé ń fọ alábọ̀ pé àwọn àfáà àtàkùn wọ́n ní pé gbogbo ẹ̀ pópí tí mọ́ lóṣà ìgbọ́n rọ́bìtọ̀ tó wá kún báyìí bàbá ní Olóyèdé mo kí ọ kó kú ṣe takuntakun báwọn tó pè kọ́ yìí wá kó ń bẹ torí tá a fẹ́ máa ṣe ní ẹ̀kọ́ jẹ náà tá yìí wá kó pátápátá lọ́pọ̀ ẹ̀ mọ́ àwọn tí wọ́n pè jọ náà wọ́n bẹ nù àkọọ́lẹ̀ ṣùgbọ́n ní ìdáàbò wọn bí ọmọ tó bí katọ́pẹ́ wọ́n wá jọ ń bá a lọ bẹ́ẹ̀ ọjọ́ ń bá a lọ Sheikh Abdul Baqi wà lára wọn pé bí rọ́bìtọ̀ ìbò ti rí bàbá wọ́n fẹ́ lọ ilẹ̀ Haúsá ńgbà náà Sókótó wọ́n ní bí ọjọ́ àwẹ̀ wá ti máa ń ṣe kétékété yìí ẹ̀ pé gbogbo tọ́lọ̀ ń fún wa ní ìrànlọ́wọ́ lónìí àní nígbà náà tẹlifóònù gẹ̀ òdùnmọ́ dáa tẹlifóònù ayé ìgbàkan táwọn afọwọ́ yẹ báyìí ẹ bọ̀ wọ́n bá gbé wá ti nù ó gbé sánì sùn yọ padà lujá ẹ bí mo bá sọ ẹni tó dúró ní fóònù gan yọ gba ibi tó bá fẹ́ lọ ẹni ẹ lò ń gbà náà àwọn ìlú àni mo fẹ́ lọ ilẹ̀ Haúsá tẹ́ ẹ bá yọ̀ǹda fún mi ó wù mí káwọn Haúsá náà wọ́n máa wọ́ sọ́rọ́ bí tọ́yì kọjá pé àjọ máa ṣàṣepọ̀ pé ọjọ́ àwẹ̀ wọn máa jẹ́ ẹyọ kan wọ́n bàbọ̀ jẹ́ pé bí ẹ bá rọ́ṣù lọ́dọ̀ wọn àwọn Sheikh Adam sọ̀rọ̀ kan jọ náà wọ́n ní àwọn Haúsá ọgbà wa bẹ̀rẹ̀ ni wọ́n máa pè à wọ́n ní àwọn máa jẹ́ kòkó wọn máa ń kankan wọn máa àlè bá wọn ṣe àwọn àlejò náà ẹ bá sì yọ̀ǹda o wọ́n lọ́dọ̀ àwọn yọ̀ǹda fún wọn ìbá sì dánwò wọn àwọn àgbà fa àwọn lọ́hùn tí ẹ sọ ọ̀rọ̀ fún wọn ìbá wa sọ wọn ní ìpàdé hùn àmọ́ ẹ gbọ́ lóòótọ́ mọ àwọn ọ̀ràn aṣojú àwọn wábẹ̀ agbára ọ̀nà àwọn ó pè bàbá wa tí ẹ jẹ́ adarí àwọn láwọn aṣojú lọ́dọ̀ wa ni wọ́n sọ fún ọ níjọ́ tí wọ́n bà wá ìbá sì pé bàbá wa Sheikh Adam pé àwọn Haúsá fẹ́ wá o ó láì pàdé rọ́bìtọ̀ tó yọ wáyé lọ́sẹ̀ tí ń bọ̀ wọ́n fẹ́ wá bá wa jókòó mbẹ́ àbá ní àlè dá ọ̀rọ̀ ìgbọ́ gbogbo àwọn àfáànlẹ̀ Yorùbá ẹ̀jẹ̀ akọ́kọ̀jọ jókòó náà ṣẹ̀bẹ̀ rọ́bìtọ̀ ó ní jókòó àwọn ulama lọ́tọ̀ bàbá ọlọ́mọdé lẹ́kọ̀ọ́ kẹ́ fún àwọn bàbá òun nílà àkàrí dídá nǹkan ẹlẹ́ púpọ̀ wọ́n wáyé wọn bàbá mi ní máa dùn àárọ̀ bí wọ́n máa jẹ́ ẹ̀rọ yéṣu majlisil ulama ẹni ájìmọ́rí bí ẹ ti máa pèrè àwọn nù ájìmọ́rí pé gbogbo àwọn àfa lọ́lẹ́yìn náà lẹ́pẹ́ wọ́n bá ti pè é àbọ̀ nù ọ̀nà ti dá ń gbà náà ó ń sẹ́ka bàbá kò sí fóònù gbà náà Olóyèdé ọlọ́mọdé lẹ́kọ̀ọ́ kẹrẹ o ẹ bá wà láyé máa bá ní lẹ́kọ̀ọ́ dáadáa wọn torí nǹkan kankan bá bàbá yẹn gbìyànjú o ẹ mọ̀jú Olóyèdé lọ́nu ọkọ̀ wọn ó ní bàbá Sheikh Adam máa rán káàkiri alẹ́lẹ́ èdè òòjọ́ náà ó ní lọ́la ìpàdé rọ́bìtọ̀ wọ́n wáyé ọjọ́ tẹ̀yìn àfa Green Spring Hotel ní Ifẹ̀ Road ìbẹ̀dẹ̀ ó sì ti wáyé wọ́n ti gba ọ̀lù bẹ́ẹ̀ wọ́n dà wọ́n ní dẹ́yẹ́bà sùn wọ́n ti gba yàrá olùkọ́ ní yọ ọ̀pẹ̀ tó báwọn ni wọ́n ní wọ́n ní ìdúró òtẹ́fẹ́ sí bẹ̀ẹ́ lágbára wọn àwọn Haúsá wọ́n ní wọ́n wà ètí á sì ń bá bọ̀ ní pé kí lẹ́yìn mùsùlùmí ilẹ̀ Yorùbá gbára lé ẹ̀ fi ń dájọ́ àwẹ̀ yálẹ̀ rí táyà fún ẹgbẹ̀rún bá dé ní bàbá pípàdé òsì àwọn Haúsá sì wà lóòótọ́ ìwọ̀n kódà àfa àwa Bashiru Sambo olólìdí àwọn Haúsá ń jọ náà tí wọ́n ní mọ́ máa bàbá Mudiru tó wà ń bẹ̀ lónìí ní Markaz ìjókòó ní kò pàdé wọn Professor Khidiru ní ẹ̀sìn júwèé wọn fún mi tí wọ́n ní ìmẹ́ni ọmọ bàbá Sheikh Adam mẹ́rin
wọ́n ní mo lẹ́yìn wọn mo ní Ìbàdàn bí làwọn wà ní sẹ̀ríà kọ́lẹ̀ wọ́n ní ẹ̀yin ó sẹ̀ríà gẹ̀rẹ̀ ó yẹ kẹ́ ẹ dásọ̀rọ̀ táwa sọ bí dáadáa wọ́n lọ́rọ̀ àwọn àgbà lélẹ́yìí ó sì ti jọba àgbà tó pọ̀lọ́sọ kí ní sọ̀rọ̀ pé wọ́n ṣe gádàmù sí fún láàyè wọ́n ní kọ́ sọ̀rọ̀ ẹ̀yẹ wá omi ó ti kéré tó ń jọ náà wọ́n ní ọya sọ̀rọ̀ bí bàbá máa ẹ̀kọ́ kálukú fún ọdẹ àwọn wọ́n ní ọya ẹ̀ máa mú ọ̀rọ̀ ta agbára lé wọ́n ní kò sí tá àti nǹkan ìmọ̀jú pé ìgbìyànjú là ń ṣe ìṣtìhádù ni wọ́n ní ẹ̀wọ́n bá rí bẹ́ẹ̀ ṣòrótò ní ìṣtìhádù ẹ̀jẹ̀ máa sọ bẹ́ẹ̀ kàdọ́dọ̀ ilé wọn ò rí méjì ni wọ́n ní máa kọ́ lẹ̀ gbogbo àwọn ọkọ̀ ìjókòó lẹ́gbẹ̀ẹ́ wọn àkílẹ̀ yìí tó àrí nǹkan múnú ọ̀rọ̀ ẹ̀yà kọ́ mọ̀ ara ṣòrótò ni ọkọ̀ gbogbo rẹ̀ onílẹ̀ bá ti ẹ̀dì lọ́la ń tápà agbára lé mi ó dijọ́ kejì dàpàdé ọ̀rọ̀ bítọ̀ gbogbo àwọn àbá àti pé àwọn àlejò wa náà ti dé wọn ní kí ni ẹ̀yìn gbára lé àwọn Haúsá ní àwà àrósù ni àyàn nínú omi ní ti máa rí bàbá nínú kálùbọ̀ bàbá wọn ló sùn ní àgbẹ̀rẹ̀ kí ni àwọn aláwọ̀ ilé ti àní bàbá àrósù oṣù máa pẹ́ ó ní lọ́dọ̀ ti àní lọ́jọ́ káàró ní pé kápẹ́ máa dá ọjọ́ àwẹ̀ alẹ́ àti gbọ́ wọn ràn wá ní nígbà táwọn àbá dán wọn lọ jíṣẹ́ kódà àjọṣepọ̀ dáadáa ti bẹ̀rẹ̀ ńgbà náà àwọn aṣọ ìkàdà nǹkan wọn tó ràn wọn kan lọ pé kí wọ́n lọ sílẹ̀ Haúsá ńgbà náà ẹbí àbá máa bí nǹkan ti ń bọ̀ ó yẹ kó béèrè dáadáa wọ́n àbá mi ajísafẹ́ tí wọ́n jẹ́ máa mú Òṣogbo àwọn àna àwọn abúlé tí wọ́n lọ lẹ̀ Haúsá wọ́n sì padà dọ̀rọ̀ bí tọ̀ wọ́n tó wá jábọ̀ pé ọlọ́run Haúsá ti yí padà sáwà Yorùbá ó dà ìmọ̀tárì ni pé ńgbà dé ọ̀dọ̀ àfa àwọn àgbà àwọn ni ẹni akíọ̀ wọ́n ní tí lóore òṣìṣẹ́ lẹ̀ rí gbogbo rọ́bìtàn ní abẹ́rẹ́ sọ̀lá àwọn akọ́bárù nìyẹn sí wọ́n ní wọ́n ní dáadáa ti bẹ̀rẹ̀ nù àwọn aṣọ ìkàdà náà sì lọ tí ẹni pé dáadáa ti bẹ̀rẹ̀ ẹnu pé tẹlifóònù tí yóò sì ń gbà náà láti lè máa bára wọn sọ̀rọ̀ pé ní òun àwẹ̀ ní òun lélẹ́yìn ó sáǹfààní ń gbà kan kẹ́yìn tó tẹ́lẹ̀ máa ń wọ́n pè ara sọ̀rọ̀ nígbà náà gan-an nígbà náà nù látọ̀ pé Haúsá Nàìjíríà gan kí ní ẹgbẹ́ olùkọ́ gbà náà ní ọ̀jẹ̀ kájọṣepọ̀ nǹkó bàbá gbìyànjú ẹ̀ lójú ayé wọn ìwà ń lọ bẹ́ẹ̀ Lagos State òsínú rọ́bìtàn tẹ́lẹ̀ gbogbo ẹnu mi sọ pé bàbá Sheikh Abdulbaki àwọn ní àbá ìmáàmù àgbà Èkó sọ pé ọyẹ kẹ́yìn náà wà náà rọ́bìtàn ìmáàmù àgbà Èkó bàbá Liadi Ibrahim lọ́nà ní kẹ́lá bàbá ibẹ̀ ní Sheikh Abdulbaki ti máa àwẹ̀ tí wọ́n kó tó di pé wọ́n padà jọyìn rọ́bìtàn. Sanusi Alaka tí ẹ jẹ́ mufti àkọ́kọ́ àbẹ̀ ẹlẹ́sìn mẹ́ta á tẹ̀lé ẹ lọ́dọ̀ wọ báyìí á tẹ̀lé Sheikh Abdulbaki lọ́bẹ̀ bàbá mi ìpàdé táwọn máa ń lọ lẹ́kọ̀ọ́ fa falaki púpọ̀ lọ́dún yìí ìjọba yìí ní àwẹ̀ ọbẹ̀rẹ̀ àwọn olùkọ́ bẹ̀rẹ̀ máa kọ́ tó bàbá mi Magaji ẹni aṣojú falaki bàbá mi Musa ayélujára jamaa wọn mọ̀ lẹ́yìn bàbá wa Khalifa lónìí àjọ lọ́nà ìmọ̀ náà tẹ̀lé ẹlẹ́yìn tá a máa gbé báàgì àjòkó wọn ju bàbá ìjọ bàbá mi bá mú mọ́ àwò mọ́tọ̀dọ̀ tí ó ti dá mú a jẹ́ pé lọ́mọdé àpò àwọn èèyàn sùn náà ìpàdé tèkó nípa àjọ fẹnu kò sí ìlàlọ́ wí lọ́hùn tí wọ́n sì ti dọ́ọ̀tún gbogbo àwọn èèyàn máa mú tiẹ̀ wá ó gbé bàbá ìmáàmù ìfowópamọ́ àgbẹ̀ àfa àbákí kí lẹ̀ mú wá fún wa ìjọ tó ọba mú náà lábẹ́rẹ̀ tí wọ́n sì ti kéde ẹ̀wọ́ pé ó ti parí ìjọ náà èèyàn bá ń kéde kankan lẹ́yìn èkó sún tọ́ka wọn náà ẹ máa wá wo nǹkan bí àbàbà ti wà tẹ́lẹ̀ náà ó tó di pé Ọlọ́run wá ní kí nítorí ọmọ tẹkinọ́lọ́jì ọmọ wà díẹ̀ Saudi Arabia àrùn sátáláìtì wò sátáláìtì mélòó lọ́wọ́ àwọn ògbà kan ó lè fi gbogbo ẹnu sọ pé kò sí lẹ́yìn ó pọ̀ òun wò lọ ọba gbogbo Saudi kò sí ní wògé ńgbà kan pàápàá ọ̀làjú ǹdẹ́ kò sí pàápàá ni n kò ní pàápàá ní sátáláìtì ń lò bàbá mi lé Magaji àwọn lèmi kọ́mẹ̀ tí ẹ ní bàbá mi Magaji ṣáà ti bá ní wo Saudi ṣé wọ́n ti kéde irun kó dàbí àwọn àtàkùn ṣèrún parí àwẹ̀ ẹgbẹ́ máìkì fún bàbá mi Magaji kí ni Saudi ti kírun àwọn ọmọ bẹ́ẹ̀ díẹ̀ lé wọ́n bá ní ewu lọ torí wọn ò tí ì kì Magribi ọ̀rọ̀ yìí Magribi wọn ó kéde bí Sheikh Abdulbaki ti tọ̀ ọ̀nà ìpadà pé ká máa dájọ́ àwẹ̀ òsì tó mọ wọn náà ṣẹ̀rí àpá ibẹ̀ làwọn ò ti máa dájọ́ àwẹ̀ mọ́ ẹ bàbá wọn sì wà lórí ẹ̀ ń tiẹ̀ ṣùgbọ́n àwọn ọba ṣe mọ́ ẹ̀ ń tẹ́ àgbàrá gbára lé ní pé Saudi Arabia wọ́n àbá ṣe kàádà fọlọ́ balẹ̀ lókùnkẹ́ ẹ̀fọn wọ́n ní ẹ̀ tá àbí lè gbára lé yìí wọ́n púpọ̀ jù àbá àbákí ẹ̀kùtì láàfọ̀ ìmọ̀tọ́ lé àyè ó lè ṣẹlẹ̀ ẹ pé kó òun yọ lọ́dọ̀ tiẹ̀ wákàtí mélòó lọ́wọ́ láàrin Saudi sí Nàìjíríà wákàtí méjì péré èyí wọn ìjọba máa wẹ̀ wọn a lè fi mú tiẹ̀ ní Saudi bá rọ́ọ̀sù tiẹ̀ a lè fi jọ oṣù Saudi ká ìbẹ̀rẹ̀ àwẹ̀ ní tí bàbá wa ti padà bí ká máa dájọ́ àwẹ̀ lọ ṣé bá pè é lẹ́kọ̀ọ́ wa ní àjọ ń retí ìjọ tí Saudi Arabia bá ní àwọn tí orósù èyí àwọn obìnrin wa pè wá ọ̀rẹ́ technology tó ti dá àrífọ̀ ọ̀nà olóòdì ẹ̀díẹ̀ ní ẹ̀sìn ẹ̀fẹ̀dì àmọ́ pé ìjọba ìlàwọ́ náà ó fi kéde báwọn ti jọ ń ṣe nù Lagos òsì fẹ́ jọ́ìn pẹ̀lú ìdí kan tí ìnẹ̀ tó sọ náà ni Sheikh Abdulbaki rọ̀ wọn apọ̀ bí bàbá a lè sọ̀kan lẹ̀ Yorùbá kódà rọ́bìtọ̀ àkọ́kọ́ tí Lagos wá àwọn Sheikh Adam ní adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run rọ́bìtọ̀ ti wá tó fẹ̀sí lónìí pẹ̀lú pé àti rí Lagos state àwọn ìyá pariwo láwọ́ tó bá wọn ní ìmáàmù lè adé jáde ṣùgbọ́n àwọn tọrọ wáyé àbálẹ́ àti ẹ̀dùpẹ́ tọjọ́ yẹn wa ẹ sì wo ipò tí Lagos wà ní rọ́bìtọ̀ náà dùn ẹni pé wà lórí al-kitabu wa sunnah kódà ọ̀gá wọn ṣe débi pé kí lọ́ọ̀rì náà jọ́ yìí
àbúrò olùkọ́ ní oríire bàbá wa akáyẹdé akóredé ọ̀rẹ́ àwọn olùkọ́ ní bàbá wù a ní ẹsẹ̀ táwọn olùkọ́ fi dọ́dọ̀ bàbá wọn bá lọ́rin jọ náà tó lọ́kọ̀ lẹ́yìn tí ẹni yorùbá pàdé tí ń bẹ ń gbàdá ọ̀rọ̀ nítọ̀ yìí a fẹ́ kí irú lọ́rin náà wà ń bẹ́ẹ̀ wọn bàbá sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ lọ sókè tí ẹ sọ ni pé wọn ní àìfẹ́ bá wọn ṣe ń bẹ̀ yìí wọ́n sọ àwọn àdí tó pọ̀ mọ́ wọ́n ní yàtọ̀ sí pé máàpù nàìjíríà kò pín amẹ́lẹ̀ yorùbá kókó ọ̀rọ̀ kan nù kókó kejì ẹ̀ní sọ náà tí ẹ tó fi kún torí kí nǹkan ó lè máa dáa wọ́n máa fi kún nǹkan àmọ́ wọ́n bá wọn mékè lẹ́yìn àgbàgbé wọn tó wáyé mẹ́wọ́ àbáwọn bá lọ́rí ní wọ́n ní sá torí bí nǹkan bá ti ẹ̀wà adá tó ṣe máramárá lónìí alhamdulilah kò rí bẹ́ẹ̀ lánàá kò rí bẹ́ẹ̀ lánàá pa ẹ má wulẹ̀ rọ ẹ má rọ tó wọ́n má rọ kò rí bẹ́ẹ̀ lánàá tó fi ajá pé lónìí alhamdulilah Ìlọrin fa èyí wọn làwọn o ṣùgbọ́n síbẹ̀ náà ẹ máa wá wo nǹkan wọ́n ní pẹ̀lú pé wọ́n ṣe Abdul Baqi ọwọ́ abáwa yìí tọ́ sálẹ̀mọ́ kásá sọ̀kan kámẹ́sì sọ̀kan yìí àárá àwọn aṣojú wa wọ́n sì ra grand card Ìlọrin jọ náà sí rọ́bìtọ̀ ní bàbá Abdul Qadir oríire ó dà ń gbà wọ rọ́bìtọ̀ jọ náà ọlọ́pàá tẹ̀lé ẹ tọ́ Sheikh Adam ní àti grand card ọkà àbọ̀ kọlọ́pàá ò jáde wọ́n ní àmọ̀ pé nínú ètò yìí kọlọ́pàá ò tẹ̀lé àárín ọmọ ẹ̀yà rẹ lọ wà ní ilé ọlọ́pàá tó tẹ̀lé ọwọ́ ìsú yáa jẹ́ ọlọ́ dúró níta kọlọ́ dúró síbi jẹ́ ọgbà dúró síta ó sì jáde ó fi jẹ́ pé bàbá wọ́n sọ ogun tí a fẹ́ sọ pé òótọ́ Ìlọrin yìí bá wá ṣe wọ́n sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ níjọ́ náà ẹ̀ní sọ̀m náà pé lóòótọ́ pẹ̀lú ìgbìyànjú Sheikh Abdul Baqi ará Ìlọrin náà adúpẹ́ o láti àjọ máa ṣe ọ̀rọ̀ ńgbà bá tó ń àmà àjọṣe ẹ̀ báwa náà inú ilé náà lè ti wá wọ́n bá ṣàwàdà níjọ́ náà láti mọ̀ pé wọn ò dúró lórí pé bàbá tí ẹ bá pẹ́ láyé díẹ̀ sí ni kọ́lọ́n bá ní kẹ́ wọn o nǹkan dáni lójú ni pé wọn àdájọ́ àwẹ̀ mọ́ ní bàbá Sheikh Adam wọn ò ní dájọ́ àwẹ̀ mọ́ ká ní dirú àsìkò ìláyé ni tí gbogbo nǹkan tó yẹ mọ́ tẹkinọ́lọ́jì torí bàbá àwọn tún nǹkan wò pọ̀ bàbá wa kan bẹ ńjọ́ náà bàbá wa ọlọ́rẹ̀ àgbà wọ́n gbé tíra kan lọ́njọ́ náà wọ́n yà bàbá Brọ̀ṣídì ọlọ́rẹ̀ wọ́n ní ọjọ́ àwẹ̀ 150 years wọ́n bẹ̀ nù tí àti mo fi sínú agbádá mi inú agbádá bàbá fi sí ńjọ́ náà wọ́n ò yọjú tíra yẹn jáde wọ́n ní 150 years wọ́n ti dájọ́ táwẹ̀ ọmọ ẹ̀jẹ̀ tí ò sì lélẹ̀ tí ò lédè bàbá parí ọ̀rọ̀ owó ńjọ́ náà wọ́n ṣe kádàm ní àbá wa ọlọ́rẹ̀ okú sẹ́ okú gbìyànjú gan ni tí àtò fi sábẹ́ agbádá mọ́ mọ́ wọ́n ní tí àfa àgbà sí òtọ̀ǹtọ̀ wí ni wọ́n ní ṣùgbọ́n ó lọ yẹ tíra yẹn wò dáadáa àwọn ọjọ́ tó dá bẹ́ẹ̀ ó takora wọn láwọn àyè kan o tí ó mọ̀ kọ́ máa déjọ́ kan ọjọ́ kọ̀ọ̀kan tí wọ́n bá wá réjọ ọjọ́ àwẹ̀ kò lè lo 20 years gbogbo rẹ̀ yóò fi dàrú bàbá ní yọ tí àwọn jáde mẹ́wù gbogbo ẹ̀yìn àbá wa gbogbo yín náà lẹ́ni tí àyẹ̀ ń lé bàbá sì gbà lọ́wọ́ wọ́n sì jùmọ̀ orí tébù pì nípàdé ọ̀rọ̀ bítọ̀ njọ́ náà àwọn ọlọ́rẹ̀ gẹ́ ń wọ̀ ẹ̀lẹ́nu báyìí láì jẹ́ pé orí ọkọ̀ tíra tí mo sì tọ́jú ẹ̀ ó tún á dákọ̀ ẹ̀ fún mi pé kò lè bá mú nípa àbá máa lò ní ẹjẹ́ ká lò bàbá wíńjọ́ náà ní mẹ́ta mi bàbá yẹn bá gùn dáadáa sí dòní ni n tó súnmọ́ torí bí bàbá mi má dùn lẹ́rọ bí bá wà ẹ wọ́n jẹ́ tí wọ́n pàdé níwò níbi fìdáhù níwò ní gbà tí wọ́n pàdé níbi fìdáhù níwò bí ẹ wo dáadáa tó ṣẹlẹ̀ ńbẹ̀ njọ́ náà ẹ wo oore èyí náà ti ṣiṣẹ́ ẹ wo oore tó ṣẹlẹ̀ ńbẹ̀ ìgbà ẹjọ́ ríra wọn bàbá Sheikh Adam sọ̀rọ̀ kan jọ náà inú ọ̀mẹ́ dùn mo ti rí kẹsẹ̀ ti ọ́díò rẹ̀ ọ́díò ìgbà tí ẹ wá wò gan lórí ti fídíò òun òkun ọ́díò yẹn ló kójú ó là mo ti wà lọ́dọ̀ àwọn àfa wa ẹ̀sà òkè mo ti sẹ́ǹdì ẹ̀ sí wọn nígbà tí ẹ ń béèrè rẹ̀ èkejì rẹ̀ ni mò ń wá lọ́wọ́ lórí àwọn kẹsẹ̀ ti jọ̀hún yẹn ni wọ́n lè bá kan bí tá a kó kẹsẹ̀ ti jọ̀hún sí gẹ̀dẹ̀ mọ̀ báyìí ni kéèyàn tó máa gbọ́kọ̀ kan òkè àdélé yìí ni kí n tó gẹ̀ẹ́tì yẹn bàbá sọ̀rọ̀ kan jọ náà wọ́n ní bàbá wa ẹ̀yà àfa àtẹ̀ jókòó nǹkan dáyẹ̀ fi ń bùkátà wa ó ní fánì tí kálukú máa pọ̀ lọ gbọ́ ọ́nù tí mo sẹ́ndì láfa wẹ̀sọ̀ èyí sẹ́ndì ẹ̀ sẹ́yìn náà èyí sẹ́ndì ẹ̀ sí ọ wà lórí fóònù mi bí wọ́n ní tẹ́ ẹ fi ń bùkátà wa ẹ̀ ń pé àbá ọṣẹ́ káàdà wà wọ́n ní màá ó ní fánì tó lóun fi máa kálukú pọ̀ wọ́n ní tọ́jú mẹ́yìn máa fòrò wà ẹnìkan ò ní ṣáájú mọ̀tàdọ̀ ní sàlámù ẹ̀ sì ní ṣáájú Sheikh Abdul Baqi àfa àbákí kí wí bẹ́ẹ̀ ti wí gan ẹnìkan aṣáájú àfa àmórí àtàfà àbákí tọ́jú mọ́rọ̀ fòrò wà ó yé wọn púpọ̀ ibi táwa tó ṣe púpọ̀ sí ó láàyè kálukú bàbá wí ń bẹ̀ wọ́n bẹ̀ ń bẹ̀rẹ̀ kẹsẹ̀ tí mo tọ́ bá fẹ́ gbọ́ ìfọ̀ wọ́n níbi kálukú ti wọ́n ní ọ̀dà ìbí àwọn àjókòó gẹ́gẹ́ tí wọ́n máa darí ìjókòó yìí lónìí ájìmórí sọ̀tò orí láàrin gbowó àníjẹ́ fìdáhùn ìjókòó yìí àbá àbá kí ọ̀rọ̀ yìí kàn ó nígbà kálukú sì sọ àbọ̀ òsè nǹkan kan mẹ́ wọ́n kà dìde lẹ́yìn ẹ̀ ó sì bọ̀ ọ́nà mọ́tò wọn Allahu yansuru sayyikhana ló tẹ̀lé wọn ò dúró jẹun bẹ́ẹ̀ wọn ò sì kéde bí ẹjẹ́ agbowó kankan mọ́ lẹ́yìn ọ̀dún àlá àwọn ìmọ̀bìlì arọ́bí sọ̀rọ̀ tán wọ́n ní Sheikh Abdul Baqi ó tó sọ wọ́n ní kí mo tó ní tí ń sọ nígbà wọ́n pẹ́ orísun mímọ̀ ti sọ̀rọ̀ kí ni nítorí kún dáadáa tí bàbá yìí ti sọ mọ́ ọ̀rọ̀ ṣẹ̀rí Ọlọ́run òpè méjì ẹyọ kan ní ǹjẹ́ ti sọ náà lọ̀rọ̀ mi ẹnu tí ń sọ ní kí n kà kí
mímọ̀ tó wọ̀ lóòwò lónìí níbi kí bàbá ṣèkè Adam ní ẹ̀dẹ̀ ka àwọn àkẹ́ ọlọ́run tó wà náà Kùránì lọ́nà méje wọ́n ní àmọ́ fi wíwọ ìwo bàbá wa ṣèkè Adam lónìí ní ìwé pé ìkẹ́ ọlọ́run lọ́wọ́ lónìí lónìí wọ́n ní ohun tá a ti jọ ń fà nílẹ̀ Yorùbá o ó kù wọ́n tó ọba ń tara rẹ̀ jẹ́ tó fẹ́ máa jẹun lọ́nà ẹ̀kọ́ṣẹ́ ṣẹ́dá bèbá kí parí ọ̀rọ̀ wọn àbá wọn náà wọ àjìmórí o bí ti ń ṣe dáwà rẹ̀ tó ní Ìbàdàn wọn sáà ṣe wọn náà ní ti ń kírun orí náà ẹ̀rọ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ara yín o ẹ bá dé ilé olóòkú ẹ mẹ́jọ máa jẹ́ bí ìjà gbogbo ẹ̀ náà lọ́wọ́ àmì tí ẹ jọ sọ láàrin ara wọn ò sí gbà kankan lẹ́yìn bàbá máa dúró lórí òótọ́ èmi jẹ́rìí wọn lẹ́yà ìsìláyé wọn lẹ́tí bàbá yẹn bá ń bẹ láyé lónìí kọ́lọ̀ bá ní lẹ́kọ̀ọ́ kẹ́ ẹ̀ fún wọn intan ṣe níjókòó yìí ni wọ́n tẹ̀lé o níparí ọ̀rọ̀ mi rọ́ọ̀bì tọ́tùlẹ̀ àhímá wal ulama bíbí láàdì Yorùbá Ẹdó àti Delta kọ́lọ̀ ń dálẹ̀ fún wa pẹ̀lú ọwọ́ bàbá mi Mufti Diyar wọ́n sì ti sọ wọ́n ní àwọn kan ní ìwòkó ní kì í ṣogún òwò gbogbo náà yàrá ti sọ di ogún ara rẹ̀ yìí máa parí káyìn pẹ̀lú yàrá ti gbé nǹkan lẹ̀ fún Islam yóò máa lọ dáadáa ẹnikẹ́ni ló lè jó lórí ń bẹ̀ kí ni gbogbo nǹkan tó lọ́wọ́ ń ṣe fún bàbá àlùbáríkà wọ́n yẹ pé ń tiẹ́ àìpé ń tiẹ́ lẹ́nu bí èmi máa garun bí àbóhùn lè jàgbà àbóhùn lè ìgbà òní ẹ̀yà bá lérò rẹ̀ fún bàbá Mufti nìyẹn ọwọ́ àmì ní odò nǹkan wọ́n bá lérò pé lápèjúwe nígbà tí ní sọ̀rọ̀ náà kí ni kò wá tọ̀ mẹ́ lọ bí ó wọ̀ ìgbà wọn àyọjú bí àwọ̀ kó kó mẹ́mọ̀ lápátá báwọn ẹni Ọlọ́run ti máa dúró lù akẹ́ ní òye bàbá wẹ́ fọkànbalẹ̀ ìjókòó ìmọ̀ bẹ́ẹ̀ náà kọ́nà di ọmọ àkóso ó sì wà lórí dáadáa tí ẹ torí ẹgbẹ́ kalẹ̀ ẹ wà níyàn rí ní bàbá Mufti sọ yìí wọ́n ní rọ́bìtọ̀ ńlá kan bàbá wa náà ó bá ti dúró ó ti yẹ kí nǹkan ó dúró dáadáa tí ìdàpá àmì adájọ́ àwẹ̀ ìfẹ́ ẹnu lè yún un ìtàn láti ní èsè fẹ́ ẹnu ẹ̀ fún alẹ́ atubu burhanakum in kuntum sadiqin ẹ ti lẹ́rìí ndawari akani sumu liruyati wa aftiru liruyati fa in gumma alaykum akmilu iddata shahadan 30 yawman ẹ ndawari nu ẹ bá ní mi ẹ fún wa ẹ bá ti fún atora rẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ nu yawmu shaki ni àwọn yóò tó gbààwẹ̀ lónà ẹ wonu ẹ ṣe ti me fún wa àbá Mufti ní àtúnṣe ìgbésẹ̀ ẹ bá ti ń ṣe dáadáa gbogbo Ọlọ́run tá wà lójú ọ̀nà kìtàbù wa sunna wọ́n lé lẹ́yìn gan gbogbo òwe rẹ̀ àpò fún yín láàgbọ́n tí èso ń fẹ́ nínú ẹni bàbá mi ẹ mẹ́jẹ̀ kan tààrọ̀ ọjà àti bọ́ tààrà yìí àti ti bẹ̀rẹ̀ rọ́bìtọ̀ ti bẹ̀rẹ̀ náà ìjọ àpàdé láàrin tí mùnásíkù kí àbá wa dókítà tó ti mẹ́nu ìjọ ẹ bá ti pè pàdé àmà pàdé ó dàbí ẹgbẹ́ Ìbàdàn àwọn àpàdé Ìbàdàn ẹ má sọ ọ̀nà ẹ̀sọ́ náà kan ẹ àbá wa jíge ni wọ́n bá ti ń bọ̀ ni ọyá àbá wa lóògùn mọ́sọ̀ ni wọ́n wọ òkè ògùn wọ́n máa retí wa pé àdètò wa ẹ̀ ń tọ́ dànù ká máa kiri àwọn àdúgbò kan a sì máa lọ rí àmà bọ̀ rí nìkan ó ṣàṣẹ nìkan lọ́yọ̀ sí Ìbàdàn alágbègbàgbọ́ ẹ̀ ilá mẹ́kàtà bàbá òun lánàá mi wọ́n gùn pẹ̀lú àlàáfíà aburú kankan ò sì ní í ṣe wá torí tá a gbé lọ́wọ́ Ọlọ́run rá nìyẹn àwa o kì í ṣe èébú fẹ́ nìkan kan kì í ṣe èébú ká bàbá wa kẹ́ ẹ máa wà dáadáa lóhùn wa o Ọlọ́run lè jẹ́ kẹ́ ẹ ṣe adarí o ẹ dákun torí Ọlọ́run ẹ bá lè máa bá bàbá náà sọ ẹ máa jọ bára yín sọ̀rọ̀ ẹ̀dùn táwa náà ń ṣe ìsọ́bàtọ̀ Ọlọ́run mu ṣe dáná bí ṣe náà là ń ṣe ọjà máa àbá àlámarin tàbí irú kan wí nǹkan kan lẹ́yìn ẹ̀yìn náà sọ Ọlọ́run àwọn àbí wí nǹkan àtàwọn náà wá tàbí irú jagbajagba kankan òun náà wá wí lọ́wọ́ ọ̀sàlẹ̀ ní nílò yẹn ibi kìtàbù bá ti ń sọ̀rọ̀ àti súnà kò sí tọ́ka tàbí èmi náà lè kọ́ tèmi lọ́la nígbà kọ́ bẹ́ẹ̀ ọ̀la náà gba àwẹ̀ bá di mẹ́rin ní ẹbẹ̀ bó sùn ọ̀gá mẹ́lẹ̀ dáadáa ẹ̀ gbọ́dọ̀ ọlọ́mọdé ń kọ̀ọ̀kọ́ kúkọ́ bẹ́ẹ̀ ni gbogbo àti ń bẹ láyé àwọn àgbára létí rà kan ẹmọ kàńsà lẹ́ẹ̀dì kan lẹ́yìn ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ànábì náà sùnù kò sí ìdáka tó lè pin Ọlọ́run ṣàánú wa o lọ́fẹ̀ẹ́sẹ̀ wárí lẹ́wọ̀ mo kí bàbá Mufti Ọlọ́run lẹ́pẹ́ yín pa o.